nítorí orò tí wọ́n fẹ́ gbé ìjọba kéde ìṣèdè fún odidi ọjọ́ méje. Alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn Dáre Alébíoṣù ti kéde pé kò ní sí lílọ bíbọ̀ níjọba ìbílẹ̀ náà láàrin aago 12 òru sí 4 ìdájí bẹ̀rẹ̀ láti 30 oṣù keje sí ọjọ́ 5 oṣù kẹjọ ọdún yìí. Ìkéde yìí kò sẹ́yìn ọdún orò tó fẹ́ wáyé níbẹ̀. Nínú àṣà wọn, ọkùnrin nìkan ló láǹfààní láti fojú kan orò nígbà tó bá ń kọjá. Obìnrin àtàwọn tí kìí ṣe ọmọ awo kò gbọdọ̀ fojú rí i. Alébíoṣù ṣàlàyé pé gẹ́gẹ́ bó ṣe tọ́ kí gbogbo aráàlú fìdí mọ́lé fún ààbò ẹ̀mí wọn. Ó ké sí àwọn tí wọn kìí ṣe ọmọ bíbí ìjọba ìbílẹ̀ náà láti gbọ́rọ̀ kí wọ́n sì pa àṣẹ náà mọ́ láti bọ̀wọ̀ fún àṣà àti ìṣe kí àlàáfíà sì lè wà. Àmọ́ ṣá, Alébíoṣù kò sọ bóyá orò náà ní nǹkan ṣe pẹ̀lú ikú Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Adétọ̀nà, ẹni tó wàjà lọ́jọ́ 13 oṣù keje ọdún yìí lẹ́ni ọdún 91.